bí Ọlọ́run bá pé kó yẹ ni, tí a ṣẹ̀dá bá sọ pé kó yẹ èèyàn, ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí Ọlọ́run bá sọ pé kó yẹ ni. Ọ̀nà méjì ló máa ń gbà yẹ èèyàn. Ó lè yẹ ọ́ ní ìlànà tó ò ní rí wàhálà tó fi rí ṣe láyé. Ó lè jẹ́ èèyàn nílànà tó le tí ò ń ṣe ọ̀nà tó yẹ kí èèyàn gbà níláárí láyé. Ó lè jẹ́ èèyàn láì sí règún kankan lórí ẹ tó fi rí àánú gbà lọ́dọ̀ ẹni tó ṣàánú ẹ tó fi jẹ́ èèyàn. Ó lè jẹ́ èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ìbànújẹ́ lẹ́nu aláàánú rẹ kó tó sorí rẹ̀. Ọ̀pọ̀ lè ti fìyà jẹ ọ́ nínú ìrìn àjò ayé tí kò mọ̀ wípé ìwọ náà padà jẹ́ èèyàn láyé. Ọ̀pọ̀ kẹ̀dẹ̀rẹ́ ó lè ti fi ọ̀rọ̀ bà tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn tó lè làyàn tó lè sọyàn dèèyàn. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó sá ti jẹ́ èèyàn. Iná fi sọ pé ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la tọ́lọ́run bá pé ó yẹ ni. Bí ò bá ṣerú rí tó fi méèkẹ́, tó ru àárù, tó fọ òkú, tó ṣe security, tó dẹ̀ ṣe bẹ́sẹ̀ káwọ́. Ṣùgbọ́n tọ́lọ́run kàn sá gbé aláàánú kù ọ́ torí bàbá rẹ ní bálà ọ̀la kì í yá kíákíá. Síbẹ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la tọ́lọ́run bá sọ pé kó yẹ ni. Só ti yẹ ọ́? Tó bá ti yẹ ọ́, ó wà ní àkókò kan tí ò yẹ ọ́. Ó wà ní àkókò kan tó ní. Ó wà ní àkókò kan tó jẹ́ pé Allah tá ràágó òun ló ń bá kiri. Ó tún wà ní àkókò kan tó jẹ́ pé ìrìn àjò rẹ kò já sẹ́rìn rí. Bẹ́ẹ̀ ni ìrònú lọ wà ńgbà náà. Ọmọdé tó dọ̀rùn lásán ńgbà náà. Kódà ó ti fẹ́ pokùnso, ó ti fẹ́ wá ìwọ ẹ̀sìn lọ. Ẹni tó wá ìwọ ẹ̀sìn lọ kú ni o. Ṣùgbọ́n lónìí ó dèèyàn táyé ń pè sìn. Ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Bọ́lọ́run bá pé ó yẹ ni. Ọ̀rọ̀ ó ń bẹ lẹ́yìn wá ọ̀la. Ayé tó wà lénìí yìí, irú ọ̀rọ̀ wo ni ń bẹ lẹ́yìn wá ọ̀la tí irú òwe fi wáyé? Irú ọ̀rọ̀ wo ni? Ṣé ọ̀rọ̀ pé ó gbẹ̀san, ó rànró lọ́dọ̀ ẹni tó ṣẹ̀ ọ́ kó tó jẹ̀yàn? Àbí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn wá ọ̀la ni pé gbogbo ẹni tó ṣẹ̀ ọ́ lóore òun, òun náà fẹ́ ṣe wọ́n lóore. Kódà tí wọ́n bá tiẹ̀ ti kú, ó ṣetán láti ṣe àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóore. Irú eléyìí yóò wọ́pọ̀ o. Láyé tá a wà yìí, àwọn èèyàn fẹ́ ránró kíákíá ni. Ẹni tó bẹ̀rẹ̀ owó skul lọ́wọ́ rẹ̀ nígbà tó ń sàtìpó tó fi owó yan ọ lójú. Ẹni tó bẹ̀rẹ̀ owó ilé ìwé ọmọ rẹ̀ nígbà tí ò sí kọ́mọ rẹ̀ lè kàwé yanjú tí ò fún ọ tó sì ní. Ẹni tó bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ kan àbí mi lọ́dọ̀ rẹ̀ wípé kó ṣàánú rẹ̀ tó jẹjú ẹ̀. Sọ mọ̀ wípé tó bá wá dolówó tán, èrò kan máa wọ sọ́kàn rẹ̀ pé ọ̀rọ̀ ó ń bẹ lẹ́yìn wá ọ̀la tọ́lọ́run bá sọ pé kó yẹ ni. Àmọ́ lérò ń gbà tèmi sí ọ. Wọ́n lọ́mọ̀nà tó gbà jẹ́yàn, wọ́n lọ́mọ̀nà tó gbà lówó, wọ́n lọ́mọ̀nà tó gbà nípò, wọ́n ní ọmọ̀nà tí ọ gbà tọ́lọ́run bá fi gbé ọ̀gá. So rántí ẹni tó gbé ọ débẹ̀. Ṣé o sì mú kó lọ́kàn ẹni tó ṣèbàjẹ́ sí ọ tí ò fẹ́ kó o débẹ̀ ṣùgbọ́n tó ti débẹ̀? Ọ̀rọ̀ mi tòní ni pé ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la tọ́lọ́run bá pé ó yẹ ni. Ìka èèyàn ni máa ń sábà pa òwe hùn. Ọ̀rọ̀ ń bẹ Ọlọ́run bá pé ó yẹ mí. Máa fojú bàbá yẹn rí ìmọ̀ tọ́lọ́run bá jẹ́ kí n dépò. Màá jẹ́ kí bàbá yẹn mọ̀ wípé yes èmi ló ṣe báyìí sí lọ́jọ́ sí. Màá jẹ́ kó gbà wípé kò sí nǹkan kan tí ẹnìkankan lè fi ọ́ ṣe láàyè tó wà níbi tọ́lọ́run ti ràn ọ́ lọ́wọ́. Tó bá ní lẹ́mìí bẹ́ẹ̀ pé tó ṣe nù tó sì ń gbé ètò ti àkókò yìí, ọ̀rẹ́ mi, mo fi gbogbo ara bẹ̀ ọ́. Má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Ẹni tó ṣe bí sí ọ, ṣe dáadáa sí. Má fi oró ran oró, má fi oró ya oró kí oró kó má bàa máa wá pọ̀ sí. Sin Ọlọ́run lára ọ̀tá ẹ̀. Mi ní kó ya dìndìnrín o, mi ní kó ya dìndìnrín o. Sin Ọlọ́run lára ọ̀tá ẹ̀ kó máa wà nálé wọn lórí. Bébí bá ń pa ọ̀tá rẹ̀ fún lóúnjẹ jẹ o. Bọ́lọ́run bá pé ó yẹ ni. Ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la. Nínú tèmi o, àtẹni tó ràn mí lọ́wọ́ tí mo fi dá àyè tí mo wà lénìí. Àtẹ̀yìn èèyàn tí ẹ sì ṣàbúrú sí mi kí n tó jẹ́ èèyàn. Nítorí bá wà ní kápá mi, màá fi ràn yín lọ́wọ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́, ẹ share ẹ rò ó, ẹ jù ú sí àwọn èèyàn
káàkiri lórí YouTube channel káàkiri lórí Facebook káàkiri lórí gbogbo àgbáyé kí ẹni tó ní lérò àti ránró tàbí gbẹ̀san kó lè gbàgbọ́ pé Ọlọ́run ní pé ó yẹ ni ẹ kú kalẹ̀.